ọlọ́mọdé arógun kọ́pì alukurani ò ṣe kọ́pì àkọ́kọ́ nìyẹn bó ṣe ń bẹ̀ gan so a lè fún yín ní àyà yẹn tẹ́yìn gẹ́gẹ́ náà fún alára yín tí ẹ lọ rí ìdí rẹ̀ tẹ́ lọ kà á pé àwọn ibi tó dùn láti lè jẹ́ kí Islam yẹn kó máa gbòòrò láti lè jẹ́ kó máa fẹ̀ àwọn ibi tó dùn ni làwọn àfa máa ń kà tí Islam yẹn bá wá ti ráàyè tó ti gba àyè tán ó wá ṣẹ̀ṣẹ̀ máa mú ibi tó le wá ẹ kọ́kọ́ lọ wo ogun tí Muhammad náà kọ́kọ́ jà iye àwọn àjú bí 30 wọ́n lè jà tó àwọn tí wọ́n fẹ́ lọ bá jà wọ́n lé ní 300 wọ́n rí pọ́wọ́ àwọn ò tí ì tẹ̀kù dà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ Islam yẹn pẹ̀lú ẹja máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja bára wa sí i ẹja ṣe kíní kan bọ̀ ńgbà tọwọ́ wọ́n tẹ̀kù dà tán ànábì ní ẹ̀sọ́ fáwọn Júù pé mi ìfẹ́ rí wọn lágbègbè ń bá rántí àdìsí yẹn ẹ lé wọn kúrò lórí ilẹ̀. abáṣọlá ìjọ ẹ̀ mọ̀ ń bọ̀ gbogbo yín consent di request ni àmọ́ kọ́tẹ́ tó wá ṣe lókè ìjọ sọ pé I'm a Muslim mo nídìí lókè if you are not a Muslim tó fẹ́ kí mi má kí mi comment section. ẹjọ Muslim tó mọ kéwù kà ní o. ṣe rí Ọbáṣọlá ṣe mọ̀ yí pé irú ayé àtẹ̀gbé wa yìí ní síbáyìí ṣe pé bẹ́ẹ̀ náà lórí lára àwọn Christian tí wọ́n ń gba Islam lọ́dọ̀ Malam Yusuf tó pé tán bá kó ìtìbí Bible míì fún wọn báyìí wọ́n máa rò pé àwọn pásítọ̀ wọn ò ka nǹkan báyìí fún àwọn rí ní church. bẹ́ẹ̀ ni èmi ò mọ̀ nípa Bible Kùránì ni mo lọ read so that is why tó jẹ́ kí n mọ̀ níwọ̀n bá nípa. Aunty Alimat ṣẹlẹ̀ ọ̀rọ̀ Bíbélì kò yí padà tẹ́ bá ka Bible láti Genesis Old Testament gbogbo tọ́lọ́run sọ níbẹ̀ ó ṣàlàyé ìwà ènìyàn gbogbo tọ́dẹ̀ máa sọ fún tí wọ́n lọ gbé verse tí wọ́n máa sọ pé Matthew I think it's Matthew 4:10 bí nǹkan tó máa ní pé Ọlọ́run bínú tí Malam Yusuf máa ń quote Ọlọ́run bínú pé báwo Ọlọ́run ṣe máa bínú tó máa sọ pé òun pa gbogbo èèyàn tó máa ń quote yẹn all those things most of it is Old Testament nígbà tí a bí Jésù olùgbàlà tá à ń tẹ̀lé tá à ń pè ní Messiah lẹ́yìn ẹ̀ kò sógun mọ́ kò sọtẹ̀ mọ́ kò sí ìtàjẹ̀ ènìyàn sílẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run torí pé inú bí Ọlọ́run ó fomi pa ayé rẹ́ pé èyí tí mo dálẹ̀ ń wùwà báyìí ó dẹ̀ rán prophet Noah kó kan ọkọ̀ ìgbàlà ó wà nínú Islam bẹ́ẹ̀ o bọ̀ iye èèyàn tó wọnú ọkọ̀ Noah kò sí nínú Kùránì o tẹ́bà mọ̀ ọkọ̀ ló kọ ọkọ̀ ni àwọn èèyàn wọ bẹ̀ lẹ́yìn ìgbà tó wọ bẹ̀ nǹkan tá tún wá gbọ́ ni wípé Jésù ànábì Isa tá à ń sọ̀rọ̀ nípa yìí òun nìkan ló preach love àti humanity kò dẹ̀